Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tuntun wá fẹ́yìn olólùfẹ́ mi. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni báwo la ṣe lè dáàbò bo ara wa. Tán bá nà wá ní oògùn, yálà ọ̀rẹ́ ni wọ́n nà wá ni, àbí òǹdè, pàró, àbí àwọn àfáà ni wọ́n fi tẹ́súbí tí wọ́n ti porúkọ Ọlọ́run sí dáadáa. Tán bá nà wá tí òfin ní ràn wá, bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ní òǹdè tán lè fi nà èèyàn, bẹ́ẹ̀ làwọn àfáà náà ní tẹ̀sùbá wọ́n kábòyàn tí wọ́n gbó bí ajá. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ làwọn bàbá wa ní Olúwa, àwọn náà ní rose, wọ́n ní ọ̀pá, tán bá nàyàn ní ọ̀pá, tán nàyàn ń pàró, tí èdè téèyàn sọ tẹ́lẹ̀ tí ó di èdèkedè téèyàn máa sọ èdè oríṣiríṣi, ó ti yé yín. Tán bá gbá wa lóòka, àbí wọ́n nà wá ní òǹdè, àbí wọ́n nà wá lọ́rẹ́ tí kò fi ní ràn wá, eléyìí ní bá jẹ́ ká gbìyànjú kẹ́ jẹ́ kí a ṣe kó wà nínú ara wa. Ẹ ṣe fọ́mọ, ẹ jẹ́ ká ṣe fúnra wa, ẹ jẹ́ ká ṣe fáwọn ọmọ wa. Ẹ jẹ́ kí a ṣe ká dáàbò bora wa. Àwa Yorùbá ni mò ń bá wí o, mi ì sọ àwọn àtọ̀húnrèwá. Àwa ọmọ Yorùbá, ọmọ ọkọ Yorùbá, àwa ni mò ń bá wí. Ẹ jẹ́ kí a ṣe nǹkan ìsàtọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì. Gbogbo tá à ń sọ yìí nígbà yẹn pé bóyá à ń ṣeré lójú wọn ni. Kì í ṣeré o, a ṣeré ń bí o, a ṣeré ń bí. Àwọn nǹkan tí a lè ṣe tá a fi lè dáàbò bo ara wa, àwọn náà ní eléyìí tí a mú wá yìí. Tó ti yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò lórí Ràbájì gan àti lórí Rẹ̀gẹ̀dẹ̀ Fìyìn. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò àṣíléwé àti egbò bàbá wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè léwé àti egbò fún ìtọ́jú ara wa. Eléyìí tá a mú wá fún wa lónìí, òní báwo la ṣe lè dáàbò bo ara wa lọ́wọ́ òrùka, lọ́wọ́ òǹdè, lọ́wọ́ pàró, lọ́wọ́ tẹ̀sùbá àti lọ́wọ́ rose táwọn bàbá wa ní Olúwa tá ń lò tó jẹ́ pé tó bá kààbò èèyàn máa gbó bí ajá ni. Ó ń bẹ nǹkan bẹ ńlẹ̀ Yorùbá. Ẹ mọ̀ Yorùbá, ó yẹ ká máa ní àwọn nǹkan kan lára tí a máa fi dáàbò bo ara wa. Nǹkan kan ṣẹlẹ̀ lọ́dún kan, ọ̀tọ̀ lẹni tó ń jà, òun kàn lájà ń tiẹ̀ ni. Bẹ́ẹ̀ni tó jọ ń jà ṣe fa òǹdè yọ nìyẹn. Ọwọ́ òǹdè tó yán báyìí, ó bá ẹni tí ó fẹ́ là wọ́n, ẹnìyẹn ó jábọ́, ó ṣubú. Ọ̀tọ̀ lẹni tó fẹ́ náà lóǹdè o, ọ̀tọ̀ lẹni tí òǹdè bá ń gbà tó yọ òǹdè. Tẹ́pẹ́ nìyẹn náà ní nǹkan lára ni, òǹdè yẹn ò ní ràn án. Ṣé rí àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ báyìí, ó yẹ ká máa ṣe wọ́n sára. Bá ti jẹ́ ọmọ Yorùbá, tó jẹ́ pé tó máa ń nà wá ní nǹkan, tó máa ń nà wá lọ́rẹ́, ọ̀rẹ́ yẹn ò ní ràn wá. Tó máa ń nà wá ní pàró, wọ́n kàn nà yàn lásán ni, kò sí ipá tí ó ṣèyàn, á ti tọ̀ lásán ni. Ṣé àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ni? Kí la máa lọ wá? Ẹ bá mi lọ wá akọ aláǹgbá. Akọ aláǹgbá, a wá gé ìrù akọ aláǹgbá yìí, a gé ìrù ẹ̀. Ẹ ti rí báyìí, ẹ ti rí pé ìrù láǹgbá ni mo mú lọ́wọ́ yìí. Ṣùgbọ́n láǹgbá yìí à ní pa á. Ẹ jẹ́ kí a kàn gé ìrù ẹ̀, ká ṣẹ́ ìrù ẹ̀. A wá fi ìrù yìí, ìrù láǹgbá, a fi sínú apẹ ìjóògùn. Wọ́n ń pe ewé kan ní ewé àdùnkàn. Ẹ bá mi lọ wá ewé àdùnkàn. Ìrù láǹgbá òní, ẹ ti rí báyìí, ìrù akọ láǹgbá, a fi sínú apẹ ìjóògùn, a ti fi sí. Ẹ bá mi lọ wá ewé àdùnkàn. Ewé àdùnkàn, a wọ ewé àdùnkàn yìí, a kó sínú apẹ pẹ̀lú ẹ̀ níwọ̀nba. Ẹ bá mi wá atare àjà, ẹ bá mi fi sí. Ẹ jẹ́ kí a jó kó di ẹbu. Ṣáà ti jó tó ti di ẹbu. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí channel wa yìí. Bá mi share program yìí, ẹ tẹ like, ẹ comment. Bákan náà ẹ follow wa lórí Facebook page wa. Orúkọ tá à ń jẹ́ lórí Facebook ní Dr. Aviz Abolade TV. Ẹ share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ní èyíkéyìí tí a bá wù kí a jẹ́. Ibi a máa jẹ́ fún wa bó ṣe ń jẹ́ fún ajíbìkin tó kọjáwé. A máa jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ọ̀sán ibìkin tó kọ́wé bò.
Ajíbáyé lọ lọ́kọ̀ ọdẹ ló mú ọ lọ tó fi lọ ewé àti egbò kó máa jẹ́ fèmí àti yín lónìí. Tó ti yá, ẹ jẹ́ kí a jó àti jó. Láti wá jó, ẹ jẹ́ kí a lọ á fi síngbẹ́rẹ́ yíká ìbàrá àdí wa báyìí, waist wa, ó ti yé yín, á fi síngbẹ́rẹ́ yíká ìdí wa. Láti wá síngbẹ́rẹ́ yẹn, jẹ́ ká fi ẹbù yìí kí a fi pa. Ìyẹn fún iṣẹ́ yìí ó wà fún ìdáàbòbò. Báwo la ṣe lè dáàbò bora wa lọ́wọ́ ẹgba àbí òǹdè tá bá ń nà wá lóògùn, tá ń nà wá ní òǹdè tí ò fi ní ràn wá? Bí a ṣe ṣe òun náà ni mo ṣàlàyé yẹn. Ẹni wá nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo lóríṣiríṣi, a ní àgbo aládìí, bákan náà a ní àgbo ìsétọ̀ fẹ́ni tí ó bá ń tọ̀ ṣeréṣeré àbẹ́ni tó bá ń tọ̀ jù, a ní àgbo alẹ́. Bá ṣe ní àgbo alẹ́ náà la ní àgúnmu alẹ́. Ẹni tí ó bá ń ní ìdákọ́lẹ̀, bákan náà a ní àgbo jẹ̀díjẹ̀dí. Ẹni tí ara bá ń yún àbí ẹ̀dà ló ń da obìnrin láàmú, ẹ̀dà ló ń da obìnrin láàmú, àbí sọmúròrò ń da obìnrin láàmú, a ní àwọn àgbo ní oríṣiríṣi. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí 081 35 03 51 98 35 03 51 98. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ dákun má gbàgbé láti subscribe kẹ́ bá lè tún máa gbádùn wa jù bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa lọ. Ẹ dákun ẹ subscribe, ẹ share program mi, ẹ like, ẹ comment, ẹ follow wa lórí Facebook page wa. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ojú tẹ́ fún mi náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi náà ní di. Ká fi rí pàdé